Pétérù kínní orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá. Ìkọ́ni bá sọ̀rọ̀ kí a sọ̀rọ̀ kí a fọhùn bíi ohùn Ọlọ́run. Kọ́ni bá dẹ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ kí a ṣe gẹ́gẹ́ bíi agbára àti okun kí Ọlọ́run mú kó kí kété kẹ́bà yọ̀ yin Ọlọ́run lógo nípasẹ̀ Kristi Jésù. Ọ̀nìkan jẹ́ pé ògo àti ọlá ńlá jẹ́ tẹrẹ̀ títí ayérayé. Àmín. Lónìí àkórí ọ̀rọ̀ mi òun náà ni wàásù. Wàásù. Gẹ́gẹ́ bí ìgbàgbọ́, gẹ́gẹ́ bí ajíhìnrere, olùṣọ́ àgùntàn, olùkọ́ni, àpọ́stélì àti olùṣọ́ àgùntàn, wàásù. Ó yẹ kí yé a. Wá gan, ó yẹ ká mọ ohun wàásù, nǹkan yẹ ká wàásù, àtúnkẹ́ yẹ ká ṣe. Ìrákẹ́ ń gbọ́ a náà, ó yẹ kí ọ̀ náà mọ bẹ́ẹ̀ lọ́ra nǹkan jẹ́ pé ó yẹ ká retí kí èèyàn lè wàásù, ká wàásù. Nínú Pétérù kínní orí kẹrin ẹsẹ̀ kọkànlá, ọ̀rọ̀ Ọlọ́run ti yan báàní wí kí Ọlọ́run kò ránṣẹ́ Ọlọ́run kó bá a sọ ọ gbọ́dọ̀ jẹ́lé tààràtà ní ti nǹkan Ọlọ́run mọ́ sí. Èsì ká wá àga wàásù kákan jágbà lọ́ọ́ èèyàn wòlíì kan ti lọ ṣáájúra, lọ́ọ́ èèyàn àlùfáà, èèyàn olùṣọ́ àgùntàn, èèyàn tíṣà kan ti lọ ṣáájúra kákan jágbà fún ògo tán rárá. Àbí ká lò bíbi ká ti tàbọn takò sí èèyàn ẹlẹgbẹ́ra nínú iṣẹ́ ìránṣẹ́. Àbí ká lò ká mú wó èèyàn ènìyàn, ká mú wó apalẹ̀, àbí ká mú dálẹ́bíà sí ọkàn èèyàn ọmọ ènìyàn. Ọní bá lórí àga wàásù, ọní bá lórí ẹ̀rọ ayélujára, ọní bá ní kíláàsì níbikíbi kéréje lábúlé nílùú lílá àbí lórí ẹ̀rọ agbágbé, irú ọní bá ọ gbọ́dọ̀ ṣe ká múnú Ọlọ́run dùn, ká mógo ko Ọlọ́run. Mẹ́wàá kan ni màá sáré mẹ́rùnbà lé kíákíá. Ó yóò jù bá, ṣùgbọ́n nínú mẹ́wàá náà ọní bá júṣe ìránṣẹ́, ọní bá wàásù, kẹ́ mọ̀ bá má kókó rẹ̀, kẹ́ máa mú ṣòfò dànù láyé, kẹ́ a lérè láyé, kẹ́ a lérè lọ́run. Ọ gbọ́dọ̀ mọ nǹkan wàásù. Àkọ́kọ́ òun ni ìrònúpìwàdà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run. Kọ́ bá wo ìṣe àpọ́stélì orí 20 wàá rí lébẹ̀. Ìrònúpìwàdà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run. Torí pé Lúkò kí ẹlẹ́ṣẹ̀ yà ó ti sọnù, ó ti ṣìnà, ó ti tasẹ̀ àgèrè, ó ti ṣe lòdì sí ẹlẹ́dàá rẹ̀. Lúkò orí tani Ọlọ́run retí pé kí ìrònúpìwàdà kẹ̀dẹ̀ mú gbàgbọ́ rẹ̀ sínú Ọlọ́run. Òun ní kọ́ ló wàásù, kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ wàásù. Káì wàásù kí òun káì wàásù, náà ní Jésù Kristi ọ̀nì kò kú kò dẹ̀ padà jíǹde. Sọ ní bá ní kété àgbáyé. Sọ ní bá o ní kété ibikíbi nínú ẹ̀sìn kẹsìn. Sọ ní kò kú kò dẹ̀ jíǹde. Ẹgbẹ́ orí ọmọdé àyìn fìlà àgbàlagbà. Jésù kò kú kò jíǹde. Òun ní káì wàásù. Kẹta káì wàásù náà kò yẹ kí ráyé mọ̀. Òun ní ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ kó jáde láti ẹran Ọlọ́run. Láti tìkọ́ ṣe ní pẹ̀rẹ̀mù ṣẹ́kẹ̀ lọ́rọ̀ pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run gan dẹ̀ lé ọ̀rọ̀ ń gangan. Káì wàásù òun ní ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ni Jésù fún ara rẹ̀ òun lọ̀rọ̀ Ọlọ́run. Kọ́ bá ọ̀rọ̀ Ọlọ́run fínífíní wà rí pé májẹ̀mú láéláé o, májẹ̀mú titun kété rẹ̀ pátá lórí Jésù ní dálé láti ẹsẹ̀ òkínní Genesis dé ẹsẹ̀ kó gbẹ̀yìn nínú ìwé òfin hàn. Káì wàásù òun ní ọ̀rọ̀ Ọlọ́run. Pétérù kínní orí kẹrin ẹsẹ̀ kọkànlá mọ́kà ni. Yàtọ̀ sẹ́yìn ní kẹrin káì wàásù ṣe ọpọlọ ènìyàn. Kàn ṣe òtàn àròsọ kan ṣá kò ní á so papọ̀.
èṣù kọ̀nìyàn yóò wàásù léyìí ni ń kà ẹ́ wàásù èṣe lépa tẹ ọ rárá kọ̀nìyàn gbé ọra rẹ̀ ké gbé aga ẹ̀rọ èṣe kọ̀nìyàn gbé ránṣẹ́ ọlọ́run múrin ké gbé aga kàn pẹ̀lú wàásù èṣe ká gbé ìhàn olùdásílẹ̀ ra ká sọ ọ́ dọ̀rìṣà èṣù kà ẹ́ wàásù léyìí ni kéhùn kà ẹ́ wàásù kẹfà ké tí ọ̀títọ́ lépa ayé òun kà ẹ́ wàásù ṣe àpọ́stélì orí 9 ẹsẹ̀ 20 àbí orí 20 ẹsẹ̀ 20 ń kà ẹ́ wàásù òun ní ọ̀rọ̀ ọ̀títọ́ pọ́nbélé kẹ́ ẹ̀ labùlà ní kété ọ̀rọ̀ yìí kéhùn kà ẹ́ wàásù ń kà ẹ́ wàásù ó jẹ́ ohun kan jẹ́ pé ọmọlẹ̀ kedere kọ mọ́lẹ̀ kedere kọ jẹ́ pé òye rẹ̀ ayé òye ọ̀nìyàn nípa ọ̀nà òye ọ̀nà òtítọ́ kì í Jésù kọ yálà kó ọmọ ẹ̀dá kó múmúra rẹ̀ rúbọ lórí igi àgbélébú kéwòn ká ẹ wàásù àìwàásù ọ̀rọ̀ náà ní kété àkókò àti kété àǹfààní Paul àpọ́sítélì kọ lẹ́tà sí Timothy ike wàásù ọ̀rọ̀ náà lákòókò kọ́ àtùgbà kẹ́ ọ̀ ike kọ́ ni kẹ́ bá ni wí torí pé ògbà kẹ́ ń bọ̀ kó jẹ́ pé etí yára hàn nìyàn kàn á fẹ́ gba ọ̀rọ̀ Ọlọ́run kẹ̀sí ká ẹ wàásù Kristi pẹ̀lú èrò ọkàn kó jẹ́ pé ó ṣe mímọ́ kó jẹ́ pé ọkàn mímọ́ ní ru àìsòkè láti wàásù Kristi torí pé ẹ sọ orúkọ múrin lábẹ́ ọ̀run èyí kan mú kó ọmọ ènìyàn nípa èyí kan ayọ̀mú dán ní ògbàlà àyàfi orúkọ Jésù Kristi kéwòn ká ẹ wàásù lásọ kágbá níbi ìtìmọ́tà mẹ́rùn dúró Jésù nùkàn òun nùkàn lè wàásù ra Jésù nùkàn olùwàásùra ọ̀nìkọ́ni kò bá rí kò wàásù òmùrìn kò gbé òmùrìn lárugẹ kò mọ orúkọ òmùrìn kò mú kun kò wá orúkọ kan bíi orúkọ èyí Jésù àbí bíi áńgẹ́lì kan àbí bíi ẹ̀mí kan kò gbé lárugẹ léyìí Jésù Kristi ẹ̀sùn wàásù múrìn mọ́ Jésù Kristi òun là ẹ wàásù òun ni olùgbàlà òun ni ó ní sọdi mímọ́ òun ni kò má gbára ẹ̀mí mímọ́ kò mí kún ni òun ni ọba kò sèyìn bọ̀ òun ni ọni kò jẹ́ pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìràpadà kété ẹ̀dá pátákó láàrin sọ́nà rẹ̀ ẹ̀sọ́ ni yóò dé ọ̀dọ̀ àbá rẹ̀ nǹka ìwàásù léyìí ni o ṣé wàá gba nǹka ìwàásù ṣé wàá gba Jésù Kristi sínú ayé rẹ̀ òun lọ́nà àbáyọ kété oṣù orúkọ kó kàn kọ́ ti dárúkọ ṣùgbọ́n ẹ̀kọ́ máyé rẹ̀ kí Jésù wí kàn ń wí kàn yóò kó gbé sílẹ̀ wí kàn yóò kàn ń sọ wẹ́ẹ̀ mọ̀ wí ọ̀nà sókè àti ìsàlẹ̀ lọ́tẹ́ á lọ Jésù Kristi ni kó wá ti yọ ọ̀rẹ́ rẹ̀ sílẹ̀ kó gbà á sínú ayé rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ayé rẹ̀ á yí padà lólóbìnrin pò wàá dẹ̀dá tuntun òun àti jákọjá lọ wàá dé tuntun lẹ́yìn oréyìn wàá sinmi láàyà rẹ̀ nínú ìjọba àbá rẹ̀ ire o ojú ọlọ́rùkọ mi gbọ́dọ̀ gbàgbé ọmọ Àbálábí tán.